òwe o òwe mo fẹ́ ṣe bí àwọn tí wọ́n máa sọ pé àlọ́ wa àlọ́ ẹ gbàgbé ẹ̀ mo fẹ́ sọ òwe kan fún wa ní ìrìn ebi kì í pọ̀ kí a sọ pé a ó jẹ ọ̀pọ̀lọ́ ebi kì í pọ̀ kí a sọ wípé a ó jẹ ọ̀pọ̀lọ́ literal meaning you can't be so hungry and call people and say let's eat toads it's not possible kí ni eléyìí sọ fún wa kò sí bí nǹkan bá ṣe nira tó ó ní àwọn nǹkan tẹ́ pé ẹ gbọ́dọ̀ ṣe keep your values keep what you believe in it will work for you one day there's something you should never do no matter the condition that you think you are àwọn nǹkan kan wà tẹ́ pé kò yẹ kí wọ́n bá wa ń díẹ̀ kò sí bí nǹkan ṣe le tó kò yẹ kí wọ́n bá ẹ nídìí ẹ̀ ṣé nǹkan tí o gbàgbọ́ nìyẹn ṣé nǹkan tí wàá fi lọ́mọ lọ́wọ́ nìyẹn ẹ jẹ́ kí n tún sọ ebi kì í pọ̀ kí a sọ pé a ó jẹ ọ̀pọ̀lọ́ keep your values keep what you believe in keep your traditions it would pay for you one day ọjọ́ kan wàá dúpẹ́ pé ò yí ìwà ẹ padà sí burúkú.